kọ́gbọ́n ọ̀dọ̀ yín la wá a fẹ́ kọ́mọ̀ o ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá débi. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yàn ọmọ ìyá wa káàbọ̀ sórí ètò yín ètò wa Lahdatun Yasira Ma'a Walidina. Ẹ káàbọ̀ alhamdulillah. Ẹ̀yin tẹ́ ẹ bá ti ń bẹ pẹ̀lú wa tipẹ́ ẹ rí i pé bàbá wa tá a gbé wá lónìí yìí wọ́n ti wà lórí ètò yìí pẹ̀lú wa láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. Àwọn náà ní bàbá wa Fadilatu Dr. Abdulkabir Adelani láti ìlú Ìbàdàn. Ọ̀dọ̀ wọn mo tún wà lónìí yìí lógo Ọlọ́run ká tó tẹ̀síwájú pẹ̀lú bí tá a bàdé bàbá wa ti bá wa sọ bí ẹ ṣe kẹ́kọ̀ọ́ jáde. Ẹ wà àwọn ìgbìyànjú mọ́yànmọ́yàn tẹ́ ṣe. Wọ́n tó jẹ́ àrígbé kéèyàn tún máa mọ orí dà á pọ̀ lélẹ́yìí tí wọ́n fi lu gbogbo àwọn tí wọ́n ràn wọ́n lọ́wọ́ tí wọ́n fi lù wọ́n lọ́gọ ẹnu lórí ètò yìí. Lára níta tó ti gbé yẹ̀wò kọjá sẹ́yìn náà ni pé kí ni à ń pè ń wákfù, kí ni à ń pè ní fi nǹkan dógò. Kò já ní tí wọn náà bá lówó bò ló ṣe lè fi dógò lẹ̀. Àwọn ìfi nǹkan dógò oríṣi ọ̀nà mélòó ló pín sí. Kò já ní tí òrògbó kéré kò lè fi dógò yìí, kò já ló tó dógò bí. Ibi tá a bá dé jẹjọ tá a fi ara ọdẹ nù. Lónìí a tún wọkọ rẹ̀ síwájú sí i lágbára Ọlọ́run ọba. Bàbá wa Ọlọ́run jẹ́ mi ìyóò kù fún wa. Ẹ bá ń sálámà sáwọn tí ń wò wá ká tó bẹ̀rẹ̀ ètò náà pẹ̀lú. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Bàbá wa ó wù mí kẹ́ ẹ̀ tó máa ń tẹ̀síwájú bí àpàdé ń jẹ̀bọ̀. Gẹ́gẹ́ bí ibi tí a bá dé pé nípa tí ń jẹ́ wákfù. Mo fẹ́ sáré kọ̀rẹ́tì kankan nípa pé wákfù. Wákfù ọyọ àwọn mùsùlùmáàtì bíi mẹ́ta kan àbí kí n pé mẹ́rin kan ó jọra wọn. Ṣùgbọ́n iṣẹ́ wọn kálukú wọn yàtọ̀. Ó yàtọ̀ síra wọn. Nígbà bá ní pé azakat, zakata àmọ́ ń yọyẹ, alwakf, asọ́dàkọ̀tù, Mẹ́ta àti arahmu. ó di mẹ́rin. Ṣé ẹ rí rahmu kò ní pé kéèyàn fi nǹkan dógò? Wákfù yìí ṣe pé a fi nǹkan dógò. Àwọn akẹ́kọ̀ọ́ lọ ni. Wákfù kì í ṣe pé a fi nǹkan dógò. Ṣùgbọ́n àwọn mùsùlùmáàtì yẹn tá a bá wò á rí pé azakat nígbà tá a wò pé á rí pé òfin Ọlọ́run ní zakat. Bẹ́ẹ̀ ni bàbá wa. Ọlọ́run gbé wọn ní ìbáni wí pé ká ṣe kí ni ká máa yọ zakat. Rúkúnù min arkanil Islam ní zakat. Wa ita'iz zakat. Òní. Ó dẹ̀ ní òfin àwọn tí wọ́n lè yọ bọ̀ náà ti lè yọ. Náà sọ pé azakat hiya ibadatun fardiyya. Compulsory ní ká ní zakat fún àwọn tí Dandan ni. ṣùgbọ́n sọ́dákọ̀ àwọn afá ní ibadatun tatawwu'iyya. Ibadatun tatawwu'iyya ni pé kí ni ó wù mí. Tó wùyàn látọkàn. Bọ́ọ̀sì ẹsẹ̀ kìí ṣe pé ìkànnì ló mú ọ ṣe. Ṣùgbọ́n ládàá rẹ̀ pọ̀. Ṣùgbọ́n sọ́dákọ̀ ó ní pé èèyàn ṣe kí ni èèyàn ṣe sàárà. Kò bùyàn ní nǹkan. Ṣe pé zakat tí ẹ bá àwọn tó lọ ń bá ní kówó wọn wọ̀ ni wọ́n yọ. Bẹ́ẹ̀ ni dandan ní fáwọn. Ṣùgbọ́n èyí tí wọ́n kù fún wa lágbára ju mẹ́rẹ̀ẹ̀rin tí mo sọ yìí lọ ni wípé ẹ bá lówó lè ṣe wákfù, ẹni tí ò bá lówó lè ṣe wákfù. Tó pé ládàá ó sì máa gba ládàá lọ. Ṣé wọ́n rí tí wọ́n bá wọn ni pé àlùwákfù ó ní àwọn orígun mẹ́rin kan. Mẹ́rẹ̀ẹ̀rin ìkákọ̀ọ́ gbọ́dọ̀ yẹn lẹ̀. Torí pé tá a bá fẹ́ pè ní wákfù jẹ́ tó bá gbé kalẹ̀ tí wọ́n fi ní ládàá àtàwọn tí wọ́n fẹ́ ọ̀pẹ́rẹ́tì ẹ̀ náà tí wọ́n fi ṣe bọ́lọ̀ ti fẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀mí gbọ́dọ̀ kò sí la a sì gbọ́dọ̀ rí àwọn orígun mẹ́rẹ̀ẹ̀rin tá a fẹ́ sọ. Orígun àkọ́kọ́ orí náà ni àlùwákífù. Àlùwákífù lórígun àkọ́kọ́. Òun ni wọ́n ń pè ní dónà ẹni tó lówó tó fẹ́ gbówó kalẹ̀. You understand? Ó sì yé bàbá wa. Ẹlẹ́ẹ̀kejì òun ni al-mawquf. Al-mawquf òun ni kí ni òun ni property tó fẹ́ donate. Òun ni property tó fẹ́ donate. Ìgbà tó fẹ́ fún wọn gan. Ní tó fẹ́ donate yóò ṣíṣẹ́ rí àfaramọ́. Ṣé rí ẹnìkọ̀ọ̀kan wọn ní mọ̀jẹ̀ mùsùlùmá àǹfààní òdìjà máa ń sọ. Èèyàn lè gbẹ́ lẹ́dẹ̀ lẹ́sìn pé mo fẹ́ fẹ́ lẹ́dẹ̀ yìí ṣe. Irú àlùwákífù ẹni tó lówó gan tó kú lówó ni tó nà gan tó fẹ́ fi nǹkan lẹ̀. Àwọn mọ̀jẹ̀ mú kankan gbọ́dọ̀ sì gbèsè la. Àtún gbọ́dọ̀ wò mọ́. Lábúrò yẹn kó na mùsùlùmá bàlígà àkílà. Ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí. Ó gbọ́dọ̀ jẹ́ tó ti dàgbà tó ti bàlágà. Ó sì gbọ́dọ̀ jẹ́ tó ní láàkẹ́ tó mọ̀. Kó má jẹ́ pé tó ń sọ kótókòtó lọ́lọ́run fẹ́ fún wa ní nǹkan.
ihun tó sì fẹ́ fi ilẹ̀ yẹn náà tó jẹ́ pé al-mawqufu property tó fẹ́ fi ilẹ̀ yẹn náà tó ní májẹ̀mú. ihun tó fẹ́ fi ilẹ̀ yẹn ó gbọ́dọ̀ jẹ́ yàní minal mutalakati al-mashru'a nǹkan tó yẹ kó wọ́n acceptable islamically débi tẹ́ ẹ sọ kéèyàn ló ń gbẹ́lẹ́dẹ̀ wọ́n fẹ́ fi. àwọn fẹ́ fún yàn lọ́tí bíbí ọtí rẹ̀ fọlọ́ bẹ́ẹ̀ ṣe wá fún àgbẹ̀rù bá mi ṣẹlẹ̀. ẹlẹ́kẹ̀ẹ́ náà property yẹn kò gbọ́dọ̀ jẹ́ al-malu al-mamsuk kò gbọ́dọ̀ jẹ́ owó tó jígbà lọ́wọ́ èèyàn. ìṣègbè jí gbé ọlọ́fọ́ báńkì lọ́wọ́ ní òun ti lọ jalè dé òun ẹgbàá o. kì í gbọ́dọ̀ jẹ́ nǹkan tí gbogbo ẹ̀ gbọ́dọ̀ wà bí òbí Islam ti bọ̀. ẹlẹ́kẹta òní al-mawqufu alayhi ẹni tó gbé kalẹ̀ owó tó gbé kalẹ̀ yìí àwọn wo la fẹ́ ná fún. a gbọ́dọ̀ ṣe wá fún nílùú tó bá yẹ pé Ọlọ́run ti kẹ́ wọn ti tó tán. tí ó jẹ́ pé ẹ̀ ń ta bá fún òní mọ́ yẹ kò sáǹfààní bẹ́ẹ̀ àìsí wá fún bẹ́ẹ̀ tí wọ́n bá tiẹ̀ wá ṣe wá fún ní òwú yẹ wọ́n gbé lọ sí ìlú mi tí wọ́n ti. wọ́n lè gbà ń lù náà wọ́n wà gbé lòlù tí wọ́n ti nílò ẹ̀ kágbẹ́ kànga fẹ́ tó ní bọ́ọ̀ kò dáa sẹ̀rí ọ̀faramọ̀. al-mawqufu alayhi ṣé wọ́n ní al-mawqufu alayhi yẹn sí Islam tí wàá yàn pé àwọn wo gangan àwọn ni wọ́n ń pè ní al-masrufat al-mustafiduna min al-awqaf àwọn beneficiary àwọn tí wọ́n jàǹfààní nínú ìtọ́jọmọ́ wọ́ọ̀kù. àwọn afáwọn wò pé àwọn ọ̀nà yẹ wọn ju ìran mẹ́jọ lọ tọ́lọ̀ sọ nínú Al-Qur'an yẹn pé gbogbo àwọn èèyàn tí wọ́n bá lè gba zaka kó lọ sọ Al-Qur'an pé innama sadaqat lil fuqara wal masakin wal amilina alayha wa fi riqab wa fi sabilillah wa ibn sabil wal mu'allafati qulubuhum méjì ẹ̀jọ́ tọ́lọ̀ wọn bá sọ nínú Al-Qur'an. àwọn tó a lè fún àwọn tó jẹ́ pé àwọn ni àwọn tí wọ́n jẹ́ beneficiary àwọn méjì ẹ̀jọ́ àwọn náà gbọ́dọ̀ wà. ẹlẹ́kẹrin òun náà ni àṣígà kí là ń pè ní ṣígà yẹn òun náà ni nǹkan tí ṣígà yẹn ẹni tó fẹ́ gbé wákùú kalẹ̀ báwo ni ó ti pronounce ẹni tó fẹ́ gbé kalẹ̀ sọmọ ọ̀rọ̀ gbé kalẹ̀ tó ń pẹ́ pronunciation yẹn òun ni yóò sọ òun ni yóò jẹ́ kí nǹkan tó fẹ́ ṣe gan ká ṣe kí ni ká mọ ohun tó gbà lérò. sígà ẹni pé wọ́n sọ pé owó mi yóò mo gbé kalẹ̀ fún wákùú fáwọn ọmọ aláìní. ìṣòro wọn ní gbà tí àwọn ọmọ aláìní tí ọ̀sán ìlú owó mi mo gbé kalẹ̀ ẹ lọ máa bá ń fi san gbèsè fáwọn tó jẹ gbèsè sígà nìyẹn. owó mi mo gbé kalẹ̀ ẹ bá ń fi tọ́jú àwọn oko. ìsọtẹ́lẹ̀ tí ó clear wà. It's an obligation upon every Muslims seeking knowledge for the sake of Allah. ìròyìn ayọ̀ rèé fákẹ́kọ̀ọ́ tó fẹ́ wọlé ẹ̀kọ́ gíga ńlá ìrọ̀rùn ló já sí ẹkú oríire Al-Yamana Institute ti dájọ́sepọ̀ Muhammadu Bello yunifásitì ní Zaria ire wọlé dépò kí gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọ yunifásitì ó máa yọ̀ lókù. gẹ́lẹ́tẹ̀ bá ti parí dípúlọ́mà lọ́dọ̀ wọn lẹ ti láǹfààní láti wọ 200 level Muhammadu Bello yunifásitì láìsí jáàmù mọ́ àbí ìdánwò wáyẹ́kì àbí nẹ́kò rárá ẹ wọlé ẹ̀kọ́ wọn lọ ṣe dípúlọ́mà lágbára Olúwa ohun gbogbo di ṣíṣe agogo 8 àbọ̀ òwúrọ̀ sáago káàbọ̀ ọ̀sán lọ́jọ́ Monday dọ́jọ́ Jímọ̀ lẹ́ ó fi máa gba lẹ́kṣọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ ó gba sàtífíkẹ́ẹ̀tì pẹ́ pérégedé lẹ́ bá dẹni láǹfààní láti làbú ní Zaria fàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tàbí ẹ fẹ́ gba fọ́ọ̀mù ẹ kàn sílé ẹ̀kọ́ wọn eléyìí tó wà láláwẹ̀ èrè àlọ́nà iléeṣẹ́ Mẹ́gàjí Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun tàbí kẹ́ẹ̀kan sí wọn ní nọ́mbà 37 Ògolúwa street Ọ̀sìmáwá road láborí ọlọ́jà líkòsì lógìjó nípínlẹ̀ Ògùn. ẹ sì lè pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà pẹ̀lú 08089620695 tàbí 07086853286 trusted@yahoo.com ní email. ṣé wọ́n nínú àwọn àfáà mẹ́rẹ̀ẹ̀rin al-Hanafiyya wa-Shafi'iyya wal-Hanabila àwọn yẹ wọ́n fara mọ́ wípé gbogbo ìran wákùú pátá ó gbọ́dọ̀ jẹ́ wípé ọ̀gbọ́n fèbù ni pé al-waqfu thabit ó gbọ́dọ̀ jẹ́ pé bí ilé bí ilẹ̀ bí ilé tí wọ́n ti kọ́ bí mọ́sálásí. ṣùgbọ́n al-Malikiyya àwọn fara mọ́ pé ká ṣe wákùú tó jẹ́ wákùú al-manqul movable property òun náà lè fi ṣe
abẹ́ ẹ̀bẹ̀ wa ní gbogbo wa òkè àjẹ́ ǹjẹ́ casual tá à ń sọ yìí ìjà lè pè ní wà fún yà tó jẹ́ pé owó tá a rí sójú báyìí tí wọ́n gbé owó lẹ̀ bó kalẹ̀ báyìí sọ àní sí ní wà fún ìyẹn mo wá kọ̀rọ̀ lé lórí mo wá gbé láti pé bóò ni wọ́n ṣe ń ṣe ní Malaysia gẹ̀ bóò ni wọ́n ṣe ń ṣe ní Malaysia mo wá níbi àwọn tí mo lò tí mo rí experience ní wọn odidi organisation mẹ́rin ní Malaysia wọ́n ń pè organisation kan wọ́n ń pè ní organisation wọ́n wà ní Johor Bahru ó jẹ́ is a big foundation tí wọ́n operate work for báwo ni wọ́n ṣe operate báwo ni wọ́n ṣe ń gba owó báwo ni wọ́n ṣe ń ṣe ọ̀nà tí Malaysia ń gbà gba owó ni pé awareness nípa tó jẹ́ mọ́ environment àwọn àfáà ti ṣe lórí ìbò tí wọ́n bá ń ṣe kútúbà àjímọ̀ àwọn ó ṣe tí wọ́n bá ń ṣe lecture àwọn ó ṣe tí wọ́n bá ń ṣe seminar àwọn ó sọ tí wọ́n bá ń ṣe conference wọ́n sọ ó ti wá dé pé Malaysia inú development country tó yẹ pé inú tó jẹ́ mọ́ environment wọ́n ń bẹ lókè téńté torí pé ọ̀nà tí wọ́n gbà operate ni pé gbogbo òṣìṣẹ́ tó wà ní iṣẹ́ wọ́n lọ fà pé sẹ̀rọ̀ pé ọgbọ́dọ̀ jẹ́ rígbọ́ ẹni tó fẹ́ fi nǹkan lọ. bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ jẹ́ ní sí owó oṣù rẹ èlú ló lé lọ fún ẹ̀mú oṣooṣù gẹ́gẹ́ bí cash work ká ní wọ́n ń pe kíní kan ní joint account wọ́n pè ní joint account so káàpù account kan tó yẹ pé endowment fund account so owó ọmọ wa látọ̀dọ̀ àwọn gbogbo òṣìṣẹ́ tí wọ́n ṣiṣẹ́ pé òkè ní owó tó ń bá lóṣù bóyá 1,000 naira lápèjúwe wọ́n mọ̀ fi gbé pé mo fowó èyí dá sí wákùú tí wọ́n bá wá gbà nínú project tí mo lọ ṣe interview pẹ̀lú àwọn ènìyàn tí wọ́n bá mi sọ̀rọ̀ ni pé wọ́n ní oṣù kan àwọn ọmọ realize owó tó máa ń lé ní 10 million ringgit. Allahu Akbar. 10 million ringgit nígbà yẹn tábà ní 10 million ringgit tábà fi 50 times 10 kí ló fún wa. 50 million naira. kò ní fún wa. nígbà náà lóṣù kan wọ́n wá ní àwọn project tí wọ́n máa ń ṣe gan-an wọ́n láwọn ibi tí wọ́n máa ń náwó sí wọ́n máa ń kọ annual report wọ́n gbé annual report wọn fún mi gbogbo bẹ̀rẹ̀ tí ń gbowó yóò lè ṣe ná yóò lè tí ń rì sí fún ẹ̀mẹ́mẹ́ yóò lè ṣe ń ná wọ́n wá jẹ́ kí n láǹfààní àkókò àwọn ọ̀gá tí mo lè rí ẹ̀. inú tí mo tún lò mo wo sùndúkù wákfù àlìjáàmì àtúnṣìlámíyà àlàmíyà ní jáàmì àwa tí mo ti jáde yẹn àwọn náà ní sùndúkù kan tí wọ́n pè ní sùndúkù wákfù. sùndúkù wákfù yẹn àwọn gbowó nínú àwọn òṣìṣẹ́ náà wọ́n fowó síbẹ̀ àwọn aláàtó fowó síbẹ̀ inú ẹ̀ náà ló fi fún wa ní scholarship. inú ẹ̀ fún wa scholarship. so inú tí mo tún lò tó ní pé kí nìyẹn ó pàtẹ mọ́rọ̀ báńkì mo wá lo báńkì wọ́n ń lo báńkì kan ní Malaysia báńkì Muamalat báńkì ẹ̀lẹ́mí gẹ́gẹ́ ní àkáǹtì sí lọ́hùn yẹn mo wá lọ sọ́dọ̀ wọn pé báwo ẹ̀yin tẹ́ jẹ́ báńkì Jamia wa ó ní àkáǹtì lọ́dọ̀ ọdún àwọn organisation báyìí wọ́n ní àkáǹtì lọ́dọ̀ ọdún àwọn báńkì báyìí wọ́n là báwo ni wọ́n ṣe operate tó pé wọ́n ní fún mi ní information yẹn àfi kí n gbé lẹ́tà hàn pé àwọn student. mo ti bá béèrè pé bó wọ́n ṣe jẹ́ kẹ́ ẹ mọ̀ bó wọ́n ṣe ṣàlàyé ẹ̀ gan. ṣùgbọ́n department wọ́n fún mi ní lẹ́tà pé mo wà eligible láti lọ sí àwọn organisation láti lọ connect data connection àti interview pẹ̀lú wọn lẹ́tà ẹ̀ máa mú wọn ní ìfáàjì káàdì mi hàn máa fi project mi pé bíbá mo ti rán bíbá ẹ̀ ni mo ti ṣe proposal mi nì tí wọ́n ti wá rí kó wá síbi tí mo dé inú wọn máa ń dùn mí. kódà wọ́n tún ṣe mí lálejò bí àmọ́ ṣàlùwà torí pé ẹ tó bá kọ́ńpa wákùn wọn máa ń fẹ́ràn rẹ̀ ẹ ń bá ń kọ́ńpa wákùn ọmọ ń tètè rí sọ́wọ́ ó jẹ́ bí nǹkan táwọn náà máa ń fẹ́ràn tí lọ́dọ̀ wọn bọ̀ jù so mo ṣáàbì bẹ́ẹ̀ báńkì wọn ní kí n lọ sí àwọn tí wọ́n ní àkáǹtì yẹn kí wọ́n fún mi ní authorization letter pé mo lè wá béèrè nípa báńkì àwọn wọ́n á fún mi ní information báyìí láwọn ti máa operate báyìí láwọn ti máa ń ṣe àǹfààní ìlú wa rí
ìfura àjàlá àbúrò náà ti operate work fún Malaysia mo wá mú ní Nàìjíríà bíbá yìí mo wá wò pé ní Nàìjíríà àwọn ọmọ tí ń jẹ́ wà kò sí awareness nípa endowment ní Nàìjíríà lẹ́yìn pé Sokoto wọ́n ní wà Zamfara wọ́n ní wà ṣùgbọ́n Zamfara yẹn àwọn open zakat and work for endowment under government lọ́wọ́ kódà ẹni tó jẹ́ gọ́vnọ̀ Zamfara ń gbà yẹn pẹ̀lú àwọn ìgbìmọ̀ àwọn ni wọ́n implement ẹ̀ so ìrìnàjò gbémi dé Zamfara ó gbémi dé Sokoto ìyẹn ní north tí mo bá àwọn olówó ń ṣe. wọ́n sì tẹ̀síwájú lórí pé èèyàn fẹ́ kọ project. mo wá ògbó náà ti ń ṣe mo wá rí i pé ó yàtọ̀ pọ̀ sí ti Malaysia. kódà wọ́n gbìyànjú àná ní gbogbo ohun tó jẹ́ lọ́rọ̀ wá fún wọn ní gbogbo mọ́jẹ̀mú rẹ̀ wọ́n ní operation wọn ní ṣùgbọ́n kò tó bí wọ́n ti ṣe Malaysia. the same thing náà ní Sokoto even ti Zamfara tún ṣùgbọ́n lọ́dọ̀ wa ní south west ní báyìí kò sí ti jẹ́ lọ. ìbọn lè bá gbìyànjú náà dé torí àkókò ni mo ti wá fẹ́ ṣe. mo wá wò pé muslim wọ́n ń bẹ níwò nílẹ̀ Ìbàdàn ní báyìí wọ́n pè ní muslim pàápàá mo wá lọ sọ́dọ̀ ẹ̀yin náà lóòlẹ̀ kí lẹ̀ ń ṣe gan Muslim Society of South West of Nigeria wọ́n sọ kí lẹ̀ ń ṣe bá kí lẹ̀ ń ṣe mo wá rí i pé nǹkan táwọn náà ń ṣe wọ́n operate as partial work tó pé táwọn ṣe ni pé àwọn náà bá wọn gbàgbé lékẹ́ wọ́n á lọ hospital ẹni tó ní bí hospital wọ́n bá clear bill ẹ̀ ọmọ tó ń lọ sí school tí ò lọ school sí àwọn ọba sanwó sí rẹ̀ àwọn aláìní wọ́n ra oúnjẹ fún wọn. ìtẹ́yìn náà ń ṣe yìí ó wà lára nǹkan ṣùgbọ́n ní tí wọ́n ń ṣe yẹn ipa tẹ̀mí kó ń bẹ̀ ni pé mo mẹ́sàn-án ìka náà operate gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe báṣù ni owó ń rìn jìnnà gẹ́ wọ́n ní láì hàmd owó ń rìn jìnnà gẹ́ torí pé lọ́dà báṣù mi investment bẹ̀rẹ̀ pé wọ́n kó cash work fún wa tó ṣé àwa ná owó yẹn bí ẹ ti kó wá náà ni wọ́n fẹ́ gbà bẹ́ẹ̀ torí pé níta pẹ̀lú wá fún pé tàbí ìṣòlá áṣí odidi owó capital tí wọ́n gbé wá ẹ̀ tọ́jú ẹ̀ wọ́n ti fárùn bẹ̀rẹ̀ èyí tí àwọn profit tí capital yẹn mú wá òun láti máa ṣe work tá a bá fi lè lo odidi property tí wọ́n gbé kalẹ̀ fún endowment wá fún títà nù. so kí wọ́n sì gbọ́dọ̀ máa lọ sí tìrì kí wọ́n gbé 10 million wá ní ìsìn wọ́n ní 10 million tí wọ́n gbé wá tó jẹ́ cash káwa ní apin àti pin tán tẹ̀ pé kò sówó ní. bẹ́ẹ̀ ni kò sí bẹ́ẹ̀ ni ìfẹ́ máa jẹ́ lọ. cash yẹn tàbí báńkì wọn la lè gbé lọ tí ó jẹ́ pé gbogbo ohun tí àwa fẹ́ ṣe tí yóò bá ṣẹ̀rí àmú táwọn náà ní àsìkò ṣẹ̀rí àkọ̀ǹpláyà ṣé wọ́n ní lọ́dọ̀ wọn. mo rò pé báńkì wo ni àdé ní Islamic bank Nàìjíríà. nígbà náà àwọn yẹn náà fún mi ní problem. ṣùgbọ́n àwọn kan bẹ ní kò wọ́n ń pè wọ́n ní Lotus investment. láti di báńkì ń sìn. láti di báńkì ń sìn. àwọn ni mo wá lò mi ò tiẹ̀ lé dọ́dọ̀ wọn mi ò lè wá ní kí n lọ sí orí sáìtì àwọn ìjọba mo ti wá rí báwo ni wọ́n ṣe operate lórí pé wọ́n ń ṣe investment lóòótọ́ tí investment wọn tó lẹ̀ pé ọ̀dẹ̀ bá ń ti bẹnu ṣẹ̀rí àwọn ṣùgbọ́n àwọn kan ń bẹ tó yàtọ̀ ṣùgbọ́n mo fáwọn náà chapter kan mo wá recommend wọn pé tó bá fẹ́ ṣe investment tí ó wà àṣẹ ṣẹ̀rí complier báyìí lẹ gbọ́dọ̀ ṣe gbọ́dọ̀ percentage àlà bó ti wulẹ̀ báyìí musa fáwọn náà ní àwọn suggestion and recommendation. Jaiz Bank wọ́n ṣe gbọ́ gbà náà Jaiz Bank ṣe gbọ́ mo wá inú tí báṣù mi títí sí mi yẹn tí mo tún kọ síbẹ̀ ni pé mo wá kọ síbẹ̀ pé ṣùgbọ́n ní Nàìjíríà wọ́n propose Islamic bank tí ó pẹ̀rẹ̀ sí the Jaiz Bank
mo fún àwọn náà ní péjì péjì kan níbẹ̀ mo wá ṣàlàyé tẹ́ bá fẹ́ ẹ̀yin Jaiz Bank tẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀ bank tẹ́ bá fẹ́ máa operate according to Sharia ọ̀nà tẹ́ ẹ lè gbà ní nínú gbogbo tó bá jẹ mọ́ àwọn mode tí yàn fi ń ṣe investment so mo fún wa gẹ́gẹ́ bí mọ̀rọ́báhà alẹ́bẹ̀rù bitaxit alistisna gbogbo àwọn oríṣiríṣi àwọn ìran tí yàn lè fi ṣe investment fún àbí advice mo kọ síbẹ̀ àti gbogbo náà ti lè ṣe torí pé thesis mi mo kọ is going to 400 pages. Allah akbar. 400 pages ni nínú nǹkan tí Ọlọ́run tí mo dúpẹ́ lórí báṣù ẹni pé àkókò tí ń kó apá pẹ̀lú recommendation tí wọ́n fún mi pé wọ́n lè publish ẹ̀ àti àwọn ọmọ tí mo rí gbà tí wọ́n publish ẹ̀ ní Kuwait tí mo tún wá gbowó lórí ẹ̀. Allah akbar. Ó tó àwọn yìí. kan wá láti Saudi wọ́n lọ fẹ́ sí program kan seminar ṣe wà bọ́jọ́ sàdáwà ni wọ́n á lò inú mọ́ṣáláṣí wọn bíbá ẹ̀ lálù ìbí kan jókòó náà sáràkà bàbá yẹn wá ń béèrè lọ́wọ́ àwọn èèyàn wọ́n ń fáwọn èèyàn ní pé awareness nípa wákùú sẹ́yìn tí jẹ́ wákùú ọ̀pọ̀lọpọ̀ wọ́n béèrè àwọn èèyàn sá wọn tọ́nà ọ̀ tí bàbá yẹn bá béèrè èmi màá dáhùn tí wọ́n tún béèrè kíríkà èmi màá dáhùn tí wọ́n tún béèrè èmi màá dáhùn ọkàn pè mọ́ ní mọ́ni àǹtà irú èèyàn wo lélẹ̀ ìta ní. mo wá bọ́ síta mo wá bọ́ lókè àwọn èèyàn nínú sẹ́mínà yẹn mo wá bọ́ síta ó ní mọ́ni àǹtà mo ní ana Dr. Abdulkadir Adinani ìtàkàrẹ́sì mi Malaysia wà.